tó gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ mà kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí i. A tún ti kalẹ̀ o, ẹ wá gbọ́ tuntun lónìí látẹnu bàbá wa Apostle Kẹ́hìndé. Inú ọgbà àjàrà wọn la wà yìí, bẹ́ẹ̀ ṣe ń wò ó, ẹ wò ó àfi bí ìgbà téèyàn wà nínú ọgbà Édẹ́nì, ọgbà àjàrà Édẹ́nì, àfi bí bẹ́ẹ̀ òun là ń sọ bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá wa gbé wa lọ fáà, wọ́n bá wa sọ̀rọ̀ gidi lórí kí ló máa ṣẹlẹ̀ lẹ́yìn tí a ti sọ pé àwọn ọba fọwọ́ sí amalgamation, wọn ò fọwọ́ sí. Bàbá sọ àwọn àṣírí kan tó wà ń bẹ̀, kí ni ìgbésẹ̀ tó kù tó yẹ ká gbé. Bàbá máa sọ gbogbo ẹ̀. Bàbá wa tún fi àwọn àṣírí ńláńlá kan hàn wá tí àwọn olóṣèlú, àwọn olóyìnbó ń pè ní mystery, tó wà nínú ọgbà wọn. Farabalẹ̀ kó wo fídíò yìí dáadáa. Bó o bá ti wá wò ó, kódà àwọn sọ àwọn orílẹ̀-èdè tẹ́mọ̀ èyí tá a ṣe lọ́sẹ̀ tó kọjá, wọn ò láǹfààní àti dárúkọ àwọn orílẹ̀-èdè. Wọ́n wá sọ àwọn àṣírí orílẹ̀-èdè kọ̀ọ̀kan tí wọ́n ti lọ, nǹkan tí wọ́n bá pàdé àti yàtọ̀ tiẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè tiwa tá a mọ̀ sí orílẹ̀-èdè Yorùbá. Ta ní ń léwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú gbogbo orílẹ̀-èdè tí í ṣe orílẹ̀-èdè wa tí jẹ́ Yorùbá, gbogbo ẹ̀ ní bàbá sọ. Ẹ wá farabalẹ̀ wò ó. Bàbá ní àwọn nǹkan ọ̀sìn bíi ìjàpá tó ti lò 34 years nínú ọgbà wọn. Báwo ló ṣe débẹ̀? Báwo náà ṣe sìn ín? Ta ló fún wọn? Bẹ́ẹ̀ ni, àti àwọn èso igi oríṣiríṣi èyí tọ́pọ̀lọpọ̀, èmi gan débẹ̀, àwọn kan wà tí mi tẹ̀ rírí tí mo bá pàdé nínú ọgbà àjàrà bàbá yìí, léyìí tó mú ká mọ̀ yìí pé orílẹ̀-èdè Yorùbá, ilẹ̀ wa, ilẹ̀ tó kún fún wàrà tó yin ni. Kí wá nìdí tí bàbá fi máa ń lọ tó máa ń bọ̀ ní gbogbo ìgbà? Gbogbo ẹ̀ ni bàbá sọ o, gẹ́gẹ́ bí ìrírí wọn àti nǹkan tí wọ́n mọ̀. Ìrètí ń bẹ fún gìtá abẹ lórí. Bàbá wa ní ká ṣe àwọn nǹkan kan, káwa ọmọ Yorùbá gbé àwọn ìgbésẹ̀ kan látàsìkò yìí lọ. Ẹ wò ó, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀ lẹ́ máa bá pàdé nínú fídíò yìí tí wọ́n fi wá gbé òṣùbà ràbàǹdẹ̀ fún olóyè Sunday Igboho àti bàbá wa Bánjí Akíntóyè pé akọni nìyí ní ojú ìjà gẹ́gẹ́ bí àgbàlagbà tí wọ́n ti rí ìrírí. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ jẹ́ ń sáré gbé yín dọ́dọ̀ wọn, ẹ jẹ́ á máa gbọ́ ohun tí bàbá bá wa sọ. Ẹ bá wa share fídíò yìí, ẹ like ẹ kọ́mẹ̀ntì, ẹ subscribe tẹ́ ẹ bá ti subscribe sí channel wa. Ẹ ṣé àdúpẹ́. Yorùbá nation, no going back. Ọmọ Yorùbá àtàtà, ẹ rí i pé ẹ wo fídíò yìí dáadáa kẹ́ ẹ lè bá rí ẹ̀kọ́ kọ́ níbẹ̀. Ẹ wá kọ́ ẹ̀kọ́. Irú ìran wo gan-an nìran Yorùbá? Gbogbo ẹ̀ lẹ́ bá pàdé. Bàbá yìí ti lọ ìlú òyìnbó láti bí àìmọye ọdún. Wọ́n ti lọ káàkiri, ṣùgbọ́n ní ìdí tí wọ́n wá tún sọ àwọn ìdí tí wọ́n fi máa ń wálé lóòrèkóòrè tó fi jẹ́ pé wọ́n gbà pé ilé làbọ̀ sinmi oko. Kódà wọ́n mú wa débi tí wọ́n sin màmá àti bàbá wọn sí, tí wọ́n tún sọ̀tàn àti nǹkan táwọn náà sọ fún àwọn ọmọ tiwọn. Tó bá yá o, táwọn bá lọ, báyìí làwọn ti fẹ́ kó rí. Gbogbo ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ bá pàdé nínú fídíò tá à ń gbé bọ̀ yìí o, kó lè bá wà láǹfààní àti jẹ àwọn àṣírí tí wọ́n fi bẹ̀. Má sùn síwájú, farabalẹ̀ kó wò dáadáa ni. A kú oríire pé a ní aṣíwájú rere. Ọmọ Yorùbá òkè làá máa rè. Yorùbá nation, no going back. Ọ̀yá, ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé ní gbogbo èèyàn gbádùn ẹ̀. Ẹ ṣé, ó dàbọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, mo ní àgbàlá bàbá wa iná ìlàwà yìí. Bàbá wa Apostle Kẹ́hìndé, bàbá Yorùbá, àwọn bàbá, àwọn wòlíì Ọlọ́run, àwọn òjíṣẹ́ ọba Èdùmàrè tí wọ́n wá jẹ́ ọmọ bíbí Yorùbá, tí wọ́n nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn. A ti wá bá wọn ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí wọ́n sì ti sọ pé kí ni ó ṣẹlẹ̀ kó tó di pé ìpàdé àwọn lọ́balọ́ba ṣẹlẹ̀ lọ́jọ́sí. Bàbá ti sọ àwọn àsọtẹ́lẹ̀ pé báyìí ni ó ṣe rí, báyìí pó ṣe rí bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ní báyìí tá à ń gbọ́ wípé àwọn lọ́balọ́ba fọwọ́ sí 50 ọdún tí í ṣe 50 years amalgamation. Abáníká tó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá pé tó kí ló máa ṣẹlẹ̀, kí ni ká máa retí. Gbogbo eléyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ láǹfààní àti bá pàdé nínú fídíò yìí. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò dáadáa, kẹ́ ẹ wá wo
ohun àṣírí tí àwọn olóyìnbó kan ń pè ní táwọn olóyìnbó á máa pè ní mystery nínú ọgbà àjàrà bàbá. Lẹ́yìn tá a bá ti fi ọ̀rọ̀ wá bàbá lẹ́nu wò tán, bàbá ó mú wa káàkiri inú ọgbà wọn, àá fi fídíò ẹ̀ hàn ẹ̀yin èèyàn tẹ́yìn náà fi mọ̀ pé ilé màlàbọ̀ bọ̀ sími okòwò, báwo ni ilé ṣe dùn tó. Àwọn bàbá ní àwọn àṣírí kan, àwọn nǹkan kan tó jẹ́ pé tí wọ́n bá sọ ọjọ́ orí wọn fún yín, ẹ gbà pé orílẹ̀-èdè Yorùbá yìí náà ló sì wà. Ẹ má jẹ́ gbà yín lásìkò, ẹ já lọ sọ́dọ̀ bàbá wa. Bàbá ẹ káàsán sà. Ẹ káàsán o. Pavilion TV. Bàbá mo kí yín. Inú mi dùn láti tún yín lé ní Olúwa ṣeun o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jésù ṣeun. Olúwa ṣeun. Mo kí yín, mo fi lórúkọ gbogbo àwọn ọmọ bíbí Yorùbá pátápátá káàfàtà. Lágbára lọ́wọ́ Ọlọ́run, nígbà tẹ́ máa padà sí ìlú tẹ́ ẹ ti wá, ayọ̀ náà lẹ́ padà dọ́hùn. Àmín. Ní ọ̀sẹ̀ tó lọ, nítorí àsìkò tó rà ní jẹ́ kó gùn, a ti sọ̀rọ̀ kó tó di pé ìpàdé wáyé láàrin àwọn lọ́balọ́ba léyìí tẹ́yin náà ṣe ìkìlọ̀ fún àwọn kábíyèsí yìí. Ṣùgbọ́n nísìnyí gẹ́gẹ́ bí ìròyìn tí à ń gbọ́ ni wípé tó àwọn ọba o wọ́n ti lọ kọwọ́ bọ amalgamation o, a tún lo another 50 years nínú ọgbà oko ẹrú àwọn ará Nàìjíríà. Bàbá gẹ́gẹ́ bí ẹni tó ti ní ìrírí tó sì jẹ́ àgbàlagbà, kí lẹ rí sí ọ̀rọ̀ yìí? Kí ni àwọn ọ̀mọ̀ràn àti àwọn ìrírí yín tí ẹ fẹ́ sọ fún àwọn ọmọ Yorùbá? Lágbára Ọlọ́run tó ní láyé tó lọ́run, tó gbóhun gbogbo tó sì lè ṣe ohun gbogbo, tó bá ti jẹ́ pé òótọ́ làwọn ọba tó bá ti lọ fọwọ́ sí another 50 years amalgamation, pé kí ọmọ Yorùbá tó wà lábẹ́ Nàìjíríà, ìyẹn ò ní bọ́ sí i. Kò lè work. Kò lè work torí pé àsìkò yìí yàtọ̀ sí àsìkò yẹn. 1914 títí di 2014 ó yàtọ̀, 100 years nìyẹn. Ojú ti là nísìnyí ju ìyẹn lọ. Ọmọ Yorùbá dẹ̀ ti ń pariwo pé òun fẹ́ lọ. Bẹ́ẹ̀ mọ̀ wípé kì í ṣe ọmọ Yorùbá nìkan náà ló fẹ́ lọ. Àwọn Biafra ni àwọn náà fẹ́ lọ. Àwọn orílẹ̀-èdè tó tún kù bí àwọn Ibibio, bí àwọn Edoma, bí àwọn Haúsá, Fúlàní náà, orílẹ̀-èdè làwọn náà, Yorùbá, but Yorùbá ni ti wà. So another 50 years ọkàn ò lè bọ́ sí i. Kò lè bọ́ sí i. Kò lè bọ́ sí i. Ọmọ Yorùbá ò ní gbà fún yẹn rárá. Pé kán tún wà lábẹ́ Nàìjíríà fún another 50 years rárá. Wọ́n ti ń pariwo pé àwọn ń lọ, bó dẹ̀ ṣe máa rí nìyẹn. Bó ṣe máa rí nìyẹn pé Yorùbá máa kúrò lábẹ́ Nàìjíríà. Pé a lè dúró sìn rú mọ́. A lè dúró sìn, àwọn iṣẹ́ rú. Ó dà lọ́mọ ṣe dẹ́gbẹ́, ẹgbẹ́ kì í ṣe ilé ọmọ. Kí ni ìdí tẹ́ fi sọ pé ó dà lọ́mọ dẹ́gbẹ́? Kíkójọ tán kó wa jọ yẹn ni ó dà ní. Kò yẹ ká àwọn baba ńlá wọn ṣe tiwọn, àwọn baba ńlá wa ti ṣe tiwọn. Ìyẹn lè ti kọjá lọ. Irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ nísìnyí. Àwọn ọmọ Yorùbá ò ní gbà pé káwọn tún dúró lábẹ́ Nàìjíríà fún another 50 years. Wọn ò ní gbà o. Pé wọn ò ní gbà. Wọn ò ní gbà rárá. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, nǹkan bí ọdún kan ìgbà tí mi tún wálé, torí mo tún sọ èmi nífẹ̀ẹ́ ilé gan. Ilé ló dára jù, ó ń labọ́ sí mi oko. Ọmọ Yorùbá kan wá bá mi ṣiṣẹ́ nínú compound yìí. Mo wá ń bí, mo ní ọmọ Nàìjíríà, oníbà orí ẹ̀ mú yẹn kúrò, òun ò ṣe ọmọ Nàìjíríà. Ó lọ́yọ̀ọ́ lòun, Ọ̀yọ́. Mo ní Ọ̀yọ́ ni Nàìjíríà náà sì ni. Ó ní rárá, ní ẹ mú yẹn kúrò bàbá. Ó ní kẹ́ yọ kó. Ó yọ ẹ kó lòun ò ṣe ọmọ Nàìjíríà. Ó wá sọ ọ̀rọ̀ kan fún mi tí mi ò ní gbàgbé. Ó ní ǹjẹ́ mo gbọ́ pé kankan tó ń pè ní EndSARS, nítorí pé a mọ̀ pé lóyìnbó lẹ́yìn wa. Mo ní àgbọ̀, ó láwọn ọmọ ṣe mistake ńgbà yẹn. Mo nírú mistake wọlé, ó lóun ò ní sọ ẹ fún mi. Ó lóun ò ní sọ. Kò sí bí ẹlẹ́dàá rẹ̀ wá o ní ọ̀dọ́mọdé yẹn. Ó ní nítorí náà ó nírú kan táwọn mistake táwọn ṣe ń gbà yẹn àwọn ò ní ṣe. Ó ní tó bá ń tàsùkú ní màmá rí i, ó lè má rí i, bó ṣe sọ nìyẹn. Mi ò dẹ̀ tí ì rọmọ náà láti gbà yẹn o. Mo nígbà kó sì wà láyé. Ó wà láyé. Ọ̀dà
èèyàn bẹ́ẹ̀ ṣe ti gbọ́ nǹkan tí bàbá sọ bàbá ní kò possible pé kò lè work pé kò lè ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí àgbàlagbà tí wọ́n tún jẹ́ olóye. tó bàbá ẹ ṣeun ìbéèrè tó kù báyìí ni wípé tá a bá wo orí ẹ̀rọ ayélujára ọmọ àlè Fúlàní kan bọ́ síta pé kí wọ́n lọ mú Sunday Igboho bí wọ́n ṣe mú Nnamdi Kanu tán jù sí gàlò pé bẹ́ẹ̀ sì ni àwọn aṣebi ń bẹ ní ọ̀dọ̀ wọn lọ́hùn-ún bíi Gúrú àbí kíní jẹ́ Gúnmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bàbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó sì jẹ́ ajìjàgbara kí lẹ rò ojú wo lẹ fi wo eléyìí ṣé olóyè Sunday Igboho ọ̀tọ̀ lẹ́ni tó yẹ kó mú àbí pé tẹ́ ẹ bá wà nípò àgbà bẹ́ẹ̀ ṣe wà nípò àgbà yìí tẹ́ ẹ bá dé àwùjọ àwọn àgbààgbà ẹgbẹ́ yìí kí lẹ nǹkan tẹ́ ẹ lè sọ fún wọn. yẹ́rí nípa ti olóyè Sunday tán lákọ̀ọ́kọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò rí olóyè Sunday gẹ́gẹ́ bí terrorist ara o àwọn kan ti oríṣiríṣi ni wọ́n ti ń sọ wá ní terrorist wá ní kí ni ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tó fi rogun terrorist. ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ ni nígbà tí èèyàn bá rí tí wọ́n bá ń pa àwọn ọmọ ìyá tirẹ̀ àwọn bàbá tirẹ̀ tó ní ẹ má ṣe bẹ́ẹ̀ o tó o lè tẹ̀ ṣe ẹ fa àwọn ará mi sílẹ̀ nǹkan tí Sunday yìí tó dìde fún òjì yẹn lọ ẹ̀ẹ́dẹ̀ lè bá ìbọn tàbí nǹkan kan lọ́wọ́ Sunday bẹ́ẹ̀ni kò sí ìbọn kò sádà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ mi ò tí ì rí Sunday rí gẹ́gẹ́ bí ẹnìkan àti ìríra rí mo dẹ̀ mọ̀ pé níjọ́ kan a máa ríra kí n tó kúrò ní Jámánì Yèyé Dára ó invite mi sí dinner party ní Düsseldorf mi ò lè attend party yẹn mi àti ìyàwó mi torí gbà yà wà ní Berlin kan náà grandson mi kan náà ọmọ mi grandson ó ń ṣe kankan nígbà àdè gbọ́dọ̀ lọ síbẹ̀ tá a bá lọ síbẹ̀ a ní rí àwọn family side kí ká tó máa bọ̀ nbí nìyẹn bá lọ síbi party yẹn ìdínà yẹn ló fi ń dùn mí ṣe rí each time tí olóyè Sunday yẹn bá ti fẹ́ ṣe nǹkan kan á dé ṣáà tí mi nílé attend. àsìkò ń bọ̀. lágbára Ọlọ́run agbọ̀yẹ rí olóyè Sunday ò jà fúnra rẹ̀ káwọn kankan máa tẹ́mtì ẹ̀ pé wọ́n fẹ́ lọ mú olóyè Sunday fún kínní ẹ mọ̀ pé wọ́n ti ṣe ní 1st July 2021 tí wọ́n lọ bá tí wọ́n fẹ́ pa ṣùgbọ́n Olúwa yọ sílẹ̀ ní ọwọ́ wọn ò rí pa ìyẹn náà ti tó sáìn fún wọn láti mọ̀ yìí pé ẹ jẹ́ ká fògbẹ́ni sílẹ̀ kó máa lọ gẹ́gẹ́ bí iṣẹ́ àti pé nǹkan kan ni mo fẹ́ wọ́n mọ̀ ní wípé Ọlọ́run ní iṣẹ́ tó rán oníkálukú wá ṣe irú èmi tí mi ń sọ yìí nísìnyí níjọ́ tí bàbá kọ́kọ́ pè mí síṣẹ́ bàbá ní 2008 láago ní July 18 láàárọ̀ kùtùkùtù mo wà ní Jámánì mo wà lókè mo gbọ́ ohùn bàbá pè mí ó dẹ̀ direct mi sí Matthew 8:22 Matthew 8 mi ò ní bíbélì sókè mo dẹ̀ sọ pé Matthew 8:22 nígbà tí mo dé sàlẹ̀ mo wá sí bíbélì níbi tí a ti kọ́ pé ìwọ máa tẹ̀lé mi káwọn òkú kó máa sìnkú ara wọn. iṣẹ́ tí bàbá gbélé mi lọ́wọ́ nígbà yẹn ni láti gbà yẹn mo dẹ̀ ti ń tẹ̀lé bàbá tí mo òjíṣẹ́ káàkiri àwọn owó ló kú ẹnikẹ́ni tó bá lòdì sọ̀rọ̀ rẹ̀ ní ẹnikẹ́ni kò sí nǹkan tẹ́ni yẹn lè jẹ ẹmọkàn ẹlòmí wa ta ni Ọlọ́run kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ó máa ń ṣe wá láàánú fún wọn ìyẹn la ṣe ń pariwo kó ní kálukú kó ṣọ́ra rẹ̀ gale tí wọ́n táwọn kan ń ṣe yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ ti lọ kí jẹ́ another something wọ́n ní ìyẹ́dẹ ní bá kú ló ń lọ sọ́run o bàbá ńlá mistake làwọn èèyàn ń ṣe ọ̀pọ̀ àwọn tó tẹ̀ lọ sọ́run ọ̀pọ̀ o Olúwa kó jẹ́ ká jẹ́ kan nínú àwọn tó máa lọ sí ọ̀run àdúrà tí ká máa gbà nìyẹn ṣùgbọ́n yẹn ń bẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí oníkálukú ṣé ọwọ́ oníkálukú ni lẹ́ẹ̀kan sí fún ìbéèrè yẹn wọ́n fi Sunday sílẹ̀ Sunday ń jà fún ọmọ Yorùbá Sunday ò dẹ̀ kọjá ìyá ara ẹ ọjọ́ tó ti ń ṣiṣẹ́ rẹ̀ rí kó kọjá boundary Yorùbá land rárá even ní Jámánì tó wà kò sí wàhálà kankan pẹ̀lú ẹ̀ àwọn western world mọ̀ pé kò ọdún ìyẹn eré abẹ́yẹn náà ara níṣọ́ torí àwọn ẹni wọ́n ní nǹkan tó ń ṣe nínú kìnìún wa
wọ́n ní nǹkan tó ń ṣe. wọ́n lára tí wọ́n ń dá. àwọn lára tó ń dá o. wọn náà pẹ̀lú àwọn tó ń fẹ́ ká kúrò lóko ẹrú. a lè máa kúrò lágbára Ọlọ́run. lágbára lọ́wọ́ a máa kúrò. bí ìwọ̀nba àlàyé tí mo kàn lè ṣe fún ìbéèrè tẹ́ béèrè nìyẹn. olóyè Sunday ò ṣiṣẹ́ fún ara rẹ̀, ó ń jà iṣẹ́ tí bàbá rán ń jẹ́ òun ní ń jà fún. bẹ́ẹ̀ ni àwọn kan bá dẹ̀ ní ọ̀ràn yàn káwọn mú wọ́n bá kú sí ní ẹ̀ṣẹ̀ yẹn kù sí wọn lọ́wọ́. wọn ò dẹ̀ lè rí mú. lágbára Ọlọ́run. àmọ̀ràn wo ni fún àwọn abá tí wọ́n ń gbọ́, ṣé kò yẹ kí àwọn kábíyèsí yìí àbí wọn ò lẹ́tọ̀ọ́ àti jáde lóòótọ́ pé tó lóòótọ́ àsáyùn ṣé wọn ò lẹ́tọ̀ọ́ àti bóde kí wọ́n sọ̀rọ̀ ni. Ọláyọmí Kóìkí ẹ mọ̀ pé agbẹnusọ fún Sunday ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ mọ̀ kó ti sọ ó ní àwọn bàbá níwọ̀n ti sign 50 years amalgamation pé kán jáde kán sọ. bẹ́ẹ̀ni. àti ìgbọ́ bóyá ẹnìkan ti sọ pé àwọn sign yẹn o tàbí àwọn ò sign yẹn àti ìgbọ́. àti pé kinní kan ni àfikún ṣẹ́rí káyé bara wa lẹ́rù fún kinní kan ẹ̀rù gan fúnra rẹ̀ ẹ̀rù ni. ẹ̀rù gangan fúnra rẹ̀ ni. ok ṣé ibi táwa ṣé kì í ṣe orílẹ̀ Yorùbá níbi táwa yìí. orílẹ̀ Yorùbá ni. ṣé orílẹ̀-èdè Haúsá níbi táwa yìí. rárá. ṣé orílẹ̀-èdè tí Ìgbò níbi táwa yìí. Ọlọ́run ta ló dẹ̀ wá dá gbogbo kinní wọ̀nyẹn. Ọlọ́run. nígbà tó dẹ̀ dá ó fún ní kálukú ní tiẹ̀ ó fún ní kálukú ní èdè yẹn ní ìyàtọ̀ bẹ̀. èdè Gẹ̀ẹ́sì tán fi kó wa jọ kò ń ṣèdè wa àwọn Gẹ̀ẹ́sì náà wọ́n lórílẹ̀-èdè tiwọn lọ́hùn. ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀. which is England. ọ̀dà bàbá nínú ìrìn àjò yín nínú ayé ó ti tó orílẹ̀-èdè bíi mélòó tẹ́ ẹ ti dé. jẹ́ kí o tó ṣe inú fídíò tá a ṣe níjọ́sí. bẹ́ẹ̀ni. mo ṣe mistake mo ní mo wà lórílẹ̀-èdè kan mo wá gbàgbé orílẹ̀-èdè yẹn. ẹ̀yin ṣe mi sọ sápà yín lórí yẹn. lẹ́yìn tí ẹ lọ tán tèmi náà wá ń listen fídíò mo wá rí i pé Spain Mallorca ni wọ́n ń pe orílẹ̀-èdè Mallorca ní Spain. ní Spain Mallorca yẹn ó wà ní orílẹ̀-èdè Spain. Mallorca níbi tá a wà yẹn nígbà yẹn mi pẹ̀lú ìyá 1 week la lò ń bẹ̀. ìjọ tá a kúrò mi tá a fẹ́ lọ sí airport ọmọ Yorùbá kan dẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ló bá rí mi ó bá ní ẹ káàsán sà mo wá ń bi pé ẹ káàsán sà níbí báyìí. nǹkan ni mo bi arákùnrin wa yẹn níjọ náà nìyẹn ó ní báwo lẹ ṣe mọ̀ pé ó lóun ti rí la ojú mi. nígbà ó ti mọ̀ pé èbó ìkọlà. ó ní mọ̀ pé ọmọ aráàlú lọ wájà yìí. ọmọ Odùduwà lélẹ́yìí. bá a lè ṣe inú ẹ̀ dùn níbi náà dùn ó wá ní bàbá ó ní ìkan pẹ̀lú àwọn ọmọ wa náà pẹ̀lú ìkan náà ọmọ wa ó wá ní káwọn mú wa lọ ká lọ jẹyàn ó ń bi mi níjọ́ náà lọ́hùn pé irú oúnjẹ ìyàwó mi máa ń fẹ́ràn mo ní ó bá ti rí pounded yam àtẹran ọ̀gbẹ́ àti kìnìún kan olówó wa. so pounded yam iyán àtẹran ẹ̀gbẹ́ wà ní Spain. káàkiri. ń gbọ́ wọ́n ti ń rẹ́ran ẹ̀gbẹ́. láti ṣe mẹ́wọ̀n káwọn èèyàn wá ti ń kú lọ láti bí lọ sọ́hùn nísìn. àwọn yẹ káwọn náà nígbó tí wọ́n lè pa náà. wọ́n ní gbó that is true yes you are right. bàbá èyí tí wọ́n ń sìn. ṣùgbọ́n àwọn máa ń láìkì tó bá ti wá láti ọ̀dọ̀ wa ń bí. ok wọ́n tún máa ń láìkì. tó bá wá láti bí. ìyẹn ni pé wọ́n máa ń láìkì oúnjẹ wa tó bá wá. wọ́n láìkì nǹkan wa gidi. àwọn restaurant mi wà tó yẹ kó tẹ bá lọ ẹ máa rá wọn náà wọ́n máa jẹ bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n náà tí wọ́n ti wá síbí dáadáa wọ́n tó ń nífẹ̀ẹ́ bí náà wà. ọ̀dà mo ń bọ̀. tó ọ̀dà bàbá nítorí àwọn àsìkò wa ìbéèrè mi ni pé àwọn èèyàn kan sọ pé tàbá pín nìsín kí la ní kí ni Yorùbá ní kí la gbẹ́kẹ̀lé igbá àwo kòkò bàbá sásùn àwa dẹ̀ mọ̀ pé wọ́n bá ìgbà tẹ́ ẹ ti dáyé yìí ẹ ti bá àwọn ìjọba ìgbà tí gbogbo ẹ̀ fi wà ní region to region ẹ bá wọn ṣe kí lẹ rí sọ̀rọ̀ ṣé lóòótọ́ ṣé Yorùbá ò ní nǹkan kan tá a lè gbójúlé. Yorùbá ó ní rẹpẹtẹ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ wo bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n ti lọ nígbà tí wọ́n Cocoa something ni wọ́n fi ṣe gbogbo gudugudu méje tí wọ́n ṣe sí orílẹ̀-èdè western region ni wọ́n ń pè ń gbà yẹn. owó kòkó. okay. I'm sure irú Cocoa house something yẹn á sì wà ní Ìbàdàn. ó wà ń bẹ̀ Cocoa house wà.
òun ló fi kọ́ UCH. bẹ́ẹ̀ ni. òun náà fi kọ́ University of Ibadan. bẹ́ẹ̀ ni. òun náà fi kọ́ Ifẹ̀ University tó di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. ẹ bá dẹ̀ rántí Western Nigeria Television House. Western ara kíní wọ̀nyẹn náà ni ṣùgbọ́n wọ́n ti da gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ní. ẹ bá dẹ̀ tó rántí Ìkẹjà Industrial Estate. tá a sọ̀rọ̀ nínú fídíò tá a ti kọjá. lára nǹkan tí development ti Western region wọ́n mọ̀ wípé Yorùbá ó ní agbára púpọ̀. gẹ́gẹ́ bí ìdáhùn ẹ rí àwọn bàbá Professor Banji Akíntóyè tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. ẹ rí i pé wọ́n ti ṣàlàyé lóríṣiríṣi nǹkan tí Yorùbá máa ṣe àti nǹkan tí Yorùbá tó sì lè ṣe. ìyẹn ni wọ́n ṣe ń jà fún pé ká dá dúró ká wà gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ṣe ti dá wa láti bó ṣe ní ká wà. bó ṣe ní ká wà. ṣe rí eléyìí tá à ń lọ ṣe tá à ń ṣe yẹn a kàn ń waste àsìkò ni. the only solution gẹ́gẹ́ bí nǹkan tí bàbá fi hàn wá òjíṣẹ́ ni èmi mo sọ nígbà tá a pè mí àwọn nǹkan tó ní kí n sọ ni mò ń sọ. only solution ni pé kóníkàlùkù kó lọ di ilé tirẹ̀ mú. kí Yorùbá ó dá dúró bọ́lọ́run ọba ṣe ti dá láti bẹ̀rẹ̀ wá. àwọn Biafra àwọn yẹn tẹ̀ ti sọ pé wọ́n ń lọ wọ́n ti ní déètì wọn nísìnyí bó láìpẹ́ àgbáyé máa gbọ́. wọ́n ti sọ bẹ́ẹ̀ káwọn yẹn náà wọ́n kàn wà láyé tiwọn. nígbà tí wọ́n kọ́ ṣe 1967 yẹn irú àwọn yẹn náà ti di aṣùwà lọ́dọ̀ọ́mọdé. bọ́dún mi ò ń ṣe tínéjà mọ́. ẹni tó bá wà ní under 18 ni wọ́n máa sọ pé mo ti kúrò ní tínéjà nígbà tí 1967 yẹn. mo dúpẹ́ pé mi ò lọ sógun. torí ogun yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ nígbà tí àwọn Biafra kọ́kọ́ yarí pé àwọn ń lọ. wọ́n dẹ̀ ti fẹ́ lọ náà nǹkan tó kàn fà á tí wọ́n gbà ní pé wọ́n kọjá báńdìrì wọn. Olúwa ọ̀tún wọ́n kọjá báńdìrì wọn ni wọ́n fẹ́ mú ibi tí ò ṣe tí wọ́n mọ́ orílẹ̀-èdè wọn. Olúwa ò ní jẹ́ kí Yorùbá ṣe irú mistake bẹ́ẹ̀ yẹn. àmín àti ẹ̀ lè ṣe àní ṣe tá a bá ti kọjá ibi tó jẹ́ tiwa ẹ̀ rí torí pé Ọlọ́run lọ́wọ́ so lẹ́sẹ̀ sí. Ọlọ́run lọ́wọ́ sí bẹ́ẹ̀ bá rẹ́ òjíṣẹ́ Ọlọ́run kan tó bá ní Ọlọ́run ò lọ́wọ́ sí kò sóòótọ́ ọbẹ̀ ni. àbí ò ríran. kò sóòótọ́ ni wọ́n lè ríran kó máa yẹ mọ̀ pé owó dọ́là tàbí sterling pound tàbí euro tàbí fún náírà yẹn náà nǹkan tó ń ṣe pọ̀ ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíì ọkùnrin sọ kátikàtì. Olúwa ò dẹ̀ ní jẹ́ ká ríru nǹkan bẹ́ẹ̀ yẹn ká dúró lórí òtítọ́ òun ló ti dáa jù. ká dúró lórí òtítọ́ òun ló ti dáa jù òtítọ́ ló máa lékè rọ́. wọ́n fẹ́ wọ́n kọ̀ Yorùbá máa dá dúró. lágbára Ọlọ́run lórúkọ Jésù Kristi. àmín. ìjà àwọn bàbá Professor Banji Akíntóyè kò ní já sásán. àmín o. ìjà ẹrú olóyè Sunday Adéyẹmọ àwọn Kóìkì àwọn dédé wọn irú pàfẹ́lọ́dì fìnẹ̀ báyìí. àti wàhálà wo ò ní já sásán. lágbára Ọlọ́run. ojú ẹ̀yin bàbá wa náà ni ó sì ṣe. lágbára Ọlọ́run ẹ̀yin lẹ máa gbádùn ẹ̀ jù. ẹ̀yin ìgbà tá a bá bẹ̀rẹ̀ lójú yín gbogbo ìgbà tí ó bá jẹ́ àfọwọ́ máa rántí ó máa ṣojú wa lágbára Ọlọ́run. àwa inú ayẹyẹ pétò ayẹyẹ àwọn bàbá wa rèé bí a ṣe rántí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lónìí a máa rántí gbogbo àwọn bàbá àtàtà nìyẹn Western region. ìmọ̀ràn tí àwọn bàbá tèmi ọmọ mẹ́rin ló ọkùnrin ní dédé wa dẹ̀ kó gbogbo àsílé ìwé ọdún èmi ti bẹ̀rẹ̀ kí ó tó dénà kí Western something yẹn tó mo ti ń lọ ilé ìwé. tẹ wá lọ ilé ìwé ọ̀fẹ́. àti pé mo fẹ́ ẹ má bínú mo fẹ́ ṣe àfikún kankan tí mo kọ́ ńgbà tí mo wà lọ́mọdé 1952 lélẹ́yìí máa jẹ́ wà lọ́mọ kékeré bàbá kan àgbàlagbà ó bá wọlé wa ní agboolé wa níjọ́ náà lọ́wọ́ kọ́símì yẹn ti lọ wá rẹ́rìn kọ́símì wá ń fi bàbá yẹn rẹ́rìn ó ń fi bàbá yẹn rẹ́rìn bàbá wa ní kó má rẹ́rìn lọ ó ní kó má rẹ́rìn yẹn lọ mi ò gbàgbé kinní yẹn bẹ́ẹ̀ ni bá ń rẹ́rìn lọ ó bá rẹ́rìn lọ títí tí ọ̀nkú mi wá ìkejì bàbá mi Kẹ́hìndé yẹn ò ń ṣe orúkọ agboolé rí surname wise Ọbáfúnmiláyọ̀ tàbí Akíndé nǹkan tó kàn ṣẹlẹ̀ ní tiwa ní pé tẹ́lẹ̀ bá bímọ tí Ìdòwú bá bímọ orúkọ tiẹ̀ ló máa fi rẹ́jísítà ọmọ ẹ̀ tí Táíwò bá bímọ
orúkọ tiẹ̀ ló máa fi rẹ́jísítà ọmọ tí Kẹ́hìndé bá bí bàbá tèmi bó ṣe ti rí Ọbáfúnmiláyọ̀ ní gbogbo wa. ọdún ibẹ̀ ibi tí mò ń lọ ni pé ìgbà tí ọ̀nkú mi dé yẹn bàbá ọ̀sìn mi yẹn wọ́n bá bẹ bàbá yẹn ó bá yé rẹ̀ ní kí ni mo fẹ́ fàyọ ẹgbọ́n tí mo rí kọ́ mẹ́ ọ̀rọ̀ ṣe pàtàkì ọ̀rọ̀ ṣe pàtàkì o tí irú àwọn bàbá Professor Banji Akíntóyè wọ́n bá dìde wọ́n bá ní wọ́ọ́rọ́wọ́ là máa lọ nǹkan tó so mọ́ pọ̀ o ó pọ̀ o àwọn tí eré àyè ọba yìí ni ṣé ẹ bá dẹ̀ fojú inú wò ṣé nǹkan Yorùbá ó ń lọ wọ́ọ́rọ́wọ́ àbí kò lọ wọ́ọ́rọ́wọ́. ó ń lọ. irú rálì tí olóyè Sunday ṣe kán tó di Àgàbàgebè bọ̀ ó lọ wọ́ọ́rọ́ àbí kò lọ wọ́ọ́rọ́. ó lọ o káwọn ọ̀tá tó ajá àti. àwọn yẹn ni ó ṣe wá láàánú fún wọn nítorí náà ìyẹn tún jẹ́ wọ́n ní oníkàlùkù ṣọ́ra rẹ̀ téèyàn ọba lọ́wọ́ sí kóra fi tiẹ̀ ṣe tiẹ̀. ojókòó ẹ̀ jẹ́. ẹnikẹ́ni tó bá lọ ń gbógun ti ọmọ Yorùbá pàápàá jùlọ tó bá dúró lórí òtítọ́ o tó bá tiẹ̀ lórí òtítọ́ ló bá wà o tó ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Yorùbá ni tẹ́nìkan bá gbógun ti ẹni yẹn ọ̀bẹ ni yẹn ó ń bọ́ lọ́wọ́ ọba jà ẹ̀dẹ̀ rí ẹgbọ́n rí kẹ́nìkan bọ́ lọ́wọ́ jà kó ṣẹ́gun Ọlọ́run kò ṣeé ṣe wọ ni kò ṣeé ṣe kò ṣe ìdí ẹni yẹn táwọn fi lè rí olóyè Sunday Adéyẹmọ mú níjọ́ náà lọ́wọ́ wọ́n bá tẹ ọwọ́ ẹ̀pọ̀ ṣoògùn òun nìkan ló máa kọ́ ṣoògùn ọwọ́ ẹ̀pọ̀ ṣe nǹkan kan bólúwa gbà sílẹ̀ ni oyè tìrẹ Ọlọ́run á dẹ̀ máa gba owó wa sílẹ̀ àmín á máa wà pẹ̀lú wa níbikíbi tí a bá wà àmín o orúkọ Jésù Kristi àmín. àmín nítorí àsìkò wa màmá yẹn tó bàbá ní ṣókè ẹ bá mi fún bàbá Sunday Adéyẹmọ àtàwọn tó ń ṣèjàgbara ara ní àmọ̀ràn kẹ́ ẹ tó wá fi àwọn nǹkan kan hàn wá nínú ọgbà yín bí àwọn igi yìí àti ìjàpá yín bó ṣe rí tó gba ọmọ Yorùbá tó wà lágbàáyé fẹ́ rí ẹ láàárín nínú àwọn náà tí wọ́n fẹ́ sọ pé kẹ́rì ti nígbà tá a kọ́ ṣe fídíò tá a ṣe sí láti Papillon torí Papillon TV tún lè léyìí nísìnyí bẹ́ẹ̀ni Papillon TV béèrè yẹn nígbà náà irú Sunday Adéyẹmọ ẹ̀rí Sunday Adéyẹmọ ògbóni kan gé ọmọ Yorùbá ni kò síjọ́ kan tí màá jí láàárọ̀ òru tàbí láàárọ̀ tàbí lọ́sàn-án tí mi ò ní rántí ẹ̀ náà àdúrà kó ló ọba kó bá wa wà pẹ̀lú ẹ̀ kó ṣàánú fún àmín agbára ọ̀tá kò ní ká lágbára Ọlọ́run Ọlọ́run ọba tó yọ lọ́wọ́ ìjà nínú 1st July 2021 yẹn á túbọ̀ máa yọ iṣẹ́ tọ́lọ́run rán wa láti wá ṣe àparí rẹ̀ irú lẹ́tà tó lọ gbé tó lọ fún wọn ní Downing Street ní number 10 Downing Street ní London tó lọ fún Prime Minister England lẹ́tà yẹn ń ṣiṣẹ́ lọ́wọ́ ó dẹ̀ máa ṣàṣeyege. àmín. bàbá tẹ̀ tó ń sọ bàbá Professor Banji Akíntóyè tó ń ṣe mọ̀ pé àwọn náà sọ̀rọ̀ láìpẹ́ wọ́n ṣe fídíò wọ́n ní kí gbogbo ọmọ Yorùbá kan lọ fọkàn balẹ̀ pé ó tó sì kọ àwọn orílẹ̀-èdè tí Sunday tó sì máa mú lẹ́tà lọ. bẹ́ẹ̀ni. a rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run á dẹ̀ jẹ́ ẹ rí eléyìí tá à ń sọ yìí ni pé ẹ rí ìta à ń sọ ni pé orílẹ̀-èdè ni wá a ò ń ṣe wọ́n kàn fi agídí kó wa jọ pẹ̀ sí Nàìjíríà ni ìyẹn ò dẹ̀ lè work kò lè ṣiṣẹ́ ẹnìkan bá ló fẹ́ ṣiṣẹ́ kò sòótọ́ kò lè ṣiṣẹ́ ẹ wò ńgbà tí wọ́n kọ́kọ́ tí Lord Lugard ó ti lọ sìn òun á máa mọ ibi tó wà wọn ò tí ì fi tiẹ̀ hàn mí wọ́n bá fi hàn mí máa sọ wọn ò tí ì fi tiẹ̀ hàn bọ́tì ó wáyé pé lóòótọ́ ló bá ṣe gbogbo wọn tó ṣe yẹn anyway á mọ ibi tó wọn ṣe ìgbà tó kọ́ wá tí wọ́n wá ṣe arúmọ lójú wọn tó ń ṣe ní 1914 wọ́n kó wa jọ by force a ò tó báyìí ní Yorùbá ò tó báyìí nígbà yẹn a ò tó 60 million ta ló fà á tí wọ́n fi rí wa parun Ọlọ́run ọba ní Olúwa ò dẹ̀ fi hàn wá pé òun fẹ́ forílẹ̀-èdè náà tá a ti wá wọ 60 million yìí níbí nìyẹn o all over the world irú ibi tí mo ní ọmọ Yorùbá kan rí mi ó ní ẹ̀ka àsọ̀sà ta ló mọ iye mílíọ̀nù ọmọ Yorùbá tó wà mẹ́ àti káàkiri ìjọ kan náà mo lọ sórílẹ̀-èdè kan tó ń pè ní Dominican Republic wọ́n tẹ̀ ń kí mi wọ́n ń dọ̀bálẹ̀ ni níjọ́ náà lọ́hùn Dominican Republic ní Central America Caribbean wọ́n ní wẹ́dà tó dáa wẹ́dà wọn dáa ń bẹ̀ gan. ọ̀dà bàbá
lákòótán tẹ́ ẹ bá ti gbọ́ pé kí ló máa ń dùn nínú yín tẹ́ ẹ fi máa ń wò pé jẹ́ ẹ lọlé bóyá bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún tẹ́ ẹ fi máa ń kúrò lórílẹ̀‐èdè yẹn nígbà orílẹ̀‐èdè tó jẹ́ pé wẹ́dà abẹ náà da Germany ní nǹkan tó máa ń dùn nínú yín tẹ́ ẹ fi máa ń sọ pé. ibẹ̀ yẹn ò ṣe ràn mí mo dúpẹ́ fún babalókè mo ní pásítọ̀tù bẹ̀ tí wọ́n bá ń ṣe nǹkan kan níbẹ̀ ṣùgbọ́n iṣẹ́ rí ìbéèrè tẹ́ máa ń bẹ̀rẹ̀ ó dáa púpọ̀ jù ìbéèrè ẹnu mi máa ń dùn sí i ìjọ kan tá a ní meeting landlord meeting torí ọlọ́run pèsè ilé fún mi ń bẹ̀ ní ẹ ṣé o bá mo dúpẹ́ ìyẹ kí bóyá mo mọ nǹkan kan ṣe ní orí ọ̀fẹ́ lè mi rí gbà orí ọ̀fẹ́ ni o now local government chairman ó wá síbi ó wá gbé kẹ̀kẹ́ wá kẹ̀kẹ́ ló gùn wá síbi meeting yẹn èyí tí mò ń sọ just 21 years ago ni o 2003 okay 21 years ago ìgbà la mú Sùnúdé tí Ọlọ́run kọ́ fún wa níbẹ̀ yẹn so nígbà tó dé kẹ̀kẹ́ ló gbé local government chairman àdúgbò wa yẹn that area is 27 million bí abúlé ní Jámánì nígbà tó tún wá lọ tó bọ́ sórí kẹ̀kẹ́ wá wò mí ó rẹ́rìn mo àfihàn mi nínú ẹ̀mí ni o wípé lọ́dọ̀ tirẹ̀ lọ́hùn-ún irú ẹ̀ ò lè ṣeé ṣe àwọn local government chairman local government ó gun kẹ̀kẹ́ ló ń kó sí kẹ̀kẹ́ ṣé kánsẹ́lọ̀ àdúgbò gun kẹ̀kẹ́. kò sí bí ẹlẹ́dàá ẹ wa kò sí bí ẹlẹ́dàá ẹ ó fẹ́ pé eléyìí tá à ń ṣe kì í ṣe wọ́n gbé ìyàwó mi bá ó lè jẹ́rìí sí wọn kò sì tó kàn pẹ̀lú yẹn torí èdè Jámánì kọ́lá fi jẹ́ Jámánì tó bá jẹ́ Jámánì là ń sọ ní abá tú Jámánì sílẹ̀ pavilion ti dùn ní gbọ́ yẹn. a lè gbọ́ o. ẹ tún jẹ́ kí n sọ ọ̀hún ṣẹ́rí tá a bá ń sọ pé èdè tí Olaf Scholz ni ẹni tó jẹ́ prime minister Germany sí tó bá fẹ́ bá àwọn ará wa sọ ní meine Damen und Herren guten Tag àti wà lọ́sọ̀ọ́ guten Tag meine Damen und Herren yẹn ni pé ẹ̀yin ará mi lọ́kùnrin àti lóbìnrin mo kí yín tí president orílẹ̀-èdè yìí orílẹ̀ àwọn èdè tó bá fẹ́ bá gbogbo ọmọ orílẹ̀-èdè náà ṣé ó máa Yorùbá ló máa sọ. irọ́ ìbò ní ọ̀sán. ṣé dédé ara ẹ̀ gbé ìmọ̀ yẹn. ń bo ìwé tó bá gbọ́ òkùn jẹ́ lọ́wọ́ àbí kí wọ́n máa túmọ̀ ẹ̀ lédè yìí. ìta ń sọ torí èdè Gẹ̀ẹ́sì ni arúmọlójú ni kinní yẹn arúmọlójú ni o ẹ lè rí Olaf Scholz kó fẹ́ sọ kó sọ pé good afternoon my ladies and gentlemen kò ní sọ ẹ ní Jámánì tó bá sọ bẹ́ẹ̀ kan wọ́n lè torí yẹn kán sàkè pátápátá kò sí pálapàla ń bẹ èdè tiwọn nìyẹn ẹ̀dẹ̀ rántí obìnrin tó rúùlù ń bẹ fún several years Angela Merkel ẹ̀tí gbórúkọ ẹ̀ ìyá dáadáa ni ẹ lè gbọ́ níyàn kó sọ gbogbo ọlọ́gbọ́yìnbó. ó dà bàbá nítorí àsìkò ǹjẹ́ gẹ́gẹ́ bí àgbàlagbà ǹjẹ́ Donald Trump ṣùgbọ́n ó ní ipa kan tó lè kó lórí ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá yìí gẹ́gẹ́ bí aláṣẹ. ọ̀rọ̀ Ọlọ́run ọba ẹ̀dẹ́ ni torí kò ń fúnra ẹ̀gàn ẹ̀dẹ́ ṣé Donald Trump tẹ lọ múrùkù ìpátá kan ni àti ìmọ̀ ohun tó fẹ́ ṣe àtẹ sọ pé bọ́yá Ọlọ́run sọ nǹkan kan but naturally bọ́yá àwọn òròyìn tẹ́ ti gbọ́ nípa ẹ̀. kò fẹ́ràn wa. kò fẹ́ràn Yorùbá. kò fẹ́ ẹ rí aláwọ̀ dúdú kò fẹ́ràn wa ẹnìkan bá ló fẹ́ràn irọ́ ni white race lòun ibi tóun ṣe kí ẹ̀dẹ̀ ìyẹn ló fà tí Kamala Harris ò fi wọlé obìnrin. ṣé mọ̀ pé nígbà tí Hillary Clinton tó ṣe lákọ̀ọ́kọ́ òun pẹ̀lú Trump nẹni Donald Trump ó bu ó soríṣiríṣi sí àgbà tí Donald Trump tó wọlé náà òun ló ṣe ìjọba nígbà yẹn the same thing náà tó wá na white woman ní Hillary Clinton white bíi Donald Trump but obìnrin ò tí ì rúlu Amẹ́ríkà rẹ̀ ṣùgbọ́n ó sì máa ṣe o torí pé kò sí nǹkan tó lọ́wọ́ ò lè ṣe yẹ́nì ká ní irú Kamala Harris yẹn tó bá wà lọ jẹ́ black man tó wáyé pé ọkùnrin ni
ó ṣe kó wọlé ọ̀tún obìnrin ibi tí wàhálà yẹn wà tó le gan nìyẹn lórí náà ẹ má yẹ ká retí nǹkan kan láti ọ̀dọ̀ Donald Trump pé bóyá ó máa ìyẹn mo ṣe sọ pé Ọlọ́run ọba ò ṣe nǹkan kan tì ṣùgbọ́n àwa fúnra wa la máa gbára wa sílẹ̀ àwa fúnra wa ni o àwa lọ ń dúró pé Western world kan United Nations kan dàbí nǹkan níbì kan àpẹ́ńbẹ́ o àwa fúnra wa àwa fúnra wa bẹ́ẹ̀ ni látọ̀dọ̀ babalókè wa lágbára wa lẹ̀ àwa fúnra wa Ọlọ́run ọba tó dá wa tó mọ ayé tó mọ ohun gbogbo òun ló máa gbà wá sílẹ̀ lọ́wọ́ wọn. ọ̀dà ẹ ṣeun nítorí àsìkò tó ẹ̀yin olólùfẹ́ wa bí ọ̀rọ̀ láti ń gbọ́ látẹnu bàbá wa Apostle Kẹ́hìndé nínú ọgbà àwọn náà láwà mo sọ fún yín tẹ́lẹ̀ pé bàbá máa fi àwọn ohun ìjìnlẹ̀ bíi mélòó kan hàn wá nínú ọgbà wọn àwí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá wo ẹ̀gbẹ́ yín ẹ rí alàgbà kan tí wọ́n ń jáde bọ̀. kì í ṣe alàgbà o. ẹ rí ṣé ẹ ti rí bàbá fún àǹfààní àwọn tó ń wò yín nílé. Mólì àjàpá wa ni Mólì hello. àjàpá guten tag Mólì. ṣé ẹ rí ẹ̀yin ọmọ Yorùbá. we get it there Mólì. èdè wo lẹ ń fọ̀ yìí bàbá. èdè Jámánì ni mo sọ. Jámánì lọ ọgbọ Jámánì. ó gbọ́ díẹ̀díẹ̀. kò gbọ́ Yorùbá rárá. mi ò wá lè sọ o. ẹ sọ Yorùbá sí o. àwọn ọmọ mi èdè Jámánì ló máa ń sọ sí. now Mólì. ó dọ̀bálẹ̀ kọ́ nìyẹn. ó dọ̀ ó ń ṣètò wù. he's 34 years old. 34 years. 34 ni. ẹ rí ọ̀rẹ́ wa Jámánì kan ló fún wa ní kinní yẹn but òun ti lọ báyìí. ọkọ ẹ̀ ní dúdú bíi tẹwa báyìí náà. veterinary doctor ni ìyá yẹn ó ti lọ bíi 2 years ago. padà mo nígbà kó ti lọ padà lọ sọ̀rọ̀. òun ló fún méjì ló fún wa ọ̀tẹ̀ àwọn ọmọ mi ń sọ fún ó ṣeé ṣe kó yẹ pé kejì yẹn bóyá wọ́n yí gbé tàbí nǹkan kan. kó rìn jáde bóyá ó jáde ni wọn. kó rìn jáde bẹ́ẹ̀ kò síbi tí ò ṣe ṣe. Mólì wà ṣá Mólì nìyẹn. 34 years old. 34 years old ni Mólì. ìjà rí nǹkan kan míì tó tún wà nù ọgbà yìí. bí ìyànà pàjá rẹ náà ẹ̀fọ́ kílélẹ. ìyànà pàjá nìyẹn. èyí jíjẹ ni a máa ń jẹ dáadáa. then there is mango igi mango ó tiẹ̀ lé èso lórí ẹ̀jẹ̀ àgbè lọ́dọ̀ àwọn èèyàn kan rí máa ń jẹ mango ó yẹn dáadáa. ní èso ní orí ọ̀gá o. ṣíìgù ló wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn náà. ṣíìgù mi ò mọ bẹ́ẹ̀ ní Abẹ́òkúta àti wa lóhùn ṣíìgù la máa ń pè. ìbẹ́pẹ leléyìí. ìbẹ́pẹ yes. this akínà òyìnbó ìbẹ́pẹ. pọ̀pọ̀ leléyìí o. èyí tí ẹ̀ ń wo bàbá ti gbin eléyìí lẹ̀ pétò. èmi kọ́ ìyàwó mi ló gbin gbogbo ẹ̀. ọ̀dà ká mọ́rin fákìlọ̀ mọ́rin máńgò rẹ̀ rí tó kún fún èso yìí tó fi hàn pé fúláwà tí ọ̀pọ̀lọpọ̀ ní òun náà fi mọ̀ pé ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ilẹ̀ ọlọ́ràá ni. èmi láìkè eléyìí púpọ̀ yẹn ìyànà pàjá yìí. ẹ láìkè ẹ̀fọ́ ìyànà pàjá yìí. ẹ̀fọ́ kan wà ní the other side lọ igu ni wọ́n ń pè é. màmá kan tó ti ń bá wa ṣe more than 40 years. ẹnì sọ́mbẹ́ ẹ fi hàn àwọn èèyàn. more than 40 years òun ló máa ń. ẹlòmíràn máa wò pé kílẹ̀ porúkọ. ìyànà pàjá. rárá. Mólì yẹ. Mólì tẹ̀lé wa ká lọ. táwọn èèyàn bá rí wọn máa ń bẹ̀rù ẹ̀. Mólì tẹ̀lé wa ká lọ. ẹ ti rí ẹ gbọ́ pé ó gbọ́ Yorùbá. ó máa yí padà. ẹ ti rí kọ́ gbọ́ Yorùbá. Mólì nìyẹn. Mólì ọ̀yá òun ló di ọgbà àjàrà mú. Ọlọ́run ló dọ́gba bímú. Ọlọ́run ló dì mú Olúwa ni o. Olúwa ni. Olúwa ló dì mú ṣùgbọ́n Olúwa ni. ẹ má ṣàárín kì í ṣe ènìyàn. ẹ rí. then this is something again eléyìí náà ìyànà pàjá nìyẹn náà. ẹ̀fọ́ ìyànà pàjá náà ṣe ni. a máa ń jẹ dáadáa. ẹ rí ọ̀gẹ̀dẹ̀. plantain. ọ̀gẹ̀dẹ̀ lẹ́hìn òye o. plantain nìyẹn. ara nǹkan tí mo ní kẹ́ wò nínú ọgbà àjàrà bàbá rẹ̀. ọgbà Ọlọ́run ọba. lóríṣiríṣi. this is the plantain. plantain nìyẹn.
plantain so òun rèé o. àwọn parents mi àwọn òbí mi kí láwọn méjèèjì. bàbá ó dàbí pé ẹ ti gé ọ̀gẹ̀dẹ̀ ńgbà tẹ́ dé. dáadáa àti gé ọ̀gẹ̀dẹ̀ o. torí mo ti rí ọwọ́ pé ẹ ti mú ọ̀gẹ̀dẹ̀ balẹ̀. àwọn parents mi tí àwọn bàbá àti màmá tí wọ́n sùn sí nìyẹn ibi tí wọ́n sùn wọ́n fohùn yẹn sílẹ̀ ní o. èmi náà dẹ̀ ti fi sílẹ̀ fún àwọn ọmọ mi. African home wọn ni bí. èdè sì ń máa ṣe bí wọ́n máa wà títí. gbàdúrà lọ́mú bá dẹ̀ bá ṣe tá a bá gborílẹ̀-èdè wa tán wọ́n máa wà. bẹ́ẹ̀ni ìlà lẹ̀wọ̀n yẹn. ìlà nìyẹn. nǹkan pọ̀ nínú ọgbà Olúwa ṣeun bàbá mo fi hàn yín lọ́sẹ̀ tó kọjá igi tó ń so àgbọnlẹ tó ń wò yẹn àgbọn leléyìí o coconut igi tó ń so igbá òun rèé igi tó ń so gbá òun tó fi hàn yín. igi igbá yẹn igi igbá yẹn nìyẹn. ẹ ráyè àbẹ́ ráyè. mólì. bàbá wà lórí mólì lórúkọ ẹ̀ àwọn ọmọ mi ló sọ lórúkọ yẹn mólì. ṣé o ti rí. orí ìjàpá wọn ni wọn ló ní nǹkan wọn. wọn náà bá rí fídíò yìí sí bá sẹ́ǹdẹ̀ ẹ̀sùn wọn ni wọ́n máa dún pé mólì ń ṣe fàájì o. Olúwa láàánú jùlọ.